Mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi níbikíbi tí ẹ bá wà. A kú ọdún tuntun. Ọdún eléyìí, gbogbo nǹkan tí a lé ní ọdún tó kọjá tọ́wọ́ wa ò tó, pẹ̀lú àṣẹ Ọlọ́run, ọwọ́ wa á tó ní ọdún yìí. Orí ayọ̀ lóríṣiríṣi yóò wọlé fún wa. Ojú tẹ́ wá fi ń wò mí, ojú yìí ò ní fọ́. Etí tẹ́ fi ń gbọ́ mi, etí náà ò ní dì. Lákọ̀ọ́kọ́, fún àǹfààní ìwọ tí o bá mọ èèyàn tó ń sọ̀rọ̀, Dr. Ọlálékan Sàlámì Aláàfin Ìṣẹ̀ǹbáyé lórúkọ tèmi. Ní tèmi máa ń ṣe lórí social media ò ní pé mo máa ń rán àwọn èèyàn létí àwọn nǹkan táwọn bàbá ńlá wa tó ń lò láyé àtijọ́ tó fi dàbí ẹni pé ìgbà wọn ó tún dáa ju ìgbà tiwa yìí lọ. Wọ́n ní ọmọ tó bá sọ lẹ́nu ó sọ àpò ìyàkọ́, ẹ má jẹ́ ká sọ àpò ìyàkọ́, ẹ má jẹ́ ká sọ lẹ́nu. Torí téèyàn bá sọ àpò ìyàkọ́, kò sí bọ́pẹ́ bóyá àpò ìyà yóò jábọ́, yóò sì jẹ ẹni ìyà. Àní ṣe ẹni ìyà, ìyà ò ní jẹ wá pẹ̀lú àṣẹ Ọlọ́run ọba tó dá ohun gbogbo. Gbogbo ẹ̀yin tí ẹ wá ń gbọ́rọ̀ yìí, ìdí tèmi máa fi ń ṣe àwọn fídíò yìí òun ni láti polówó ẹgbẹ́ kan. Orúkọ ẹgbẹ́ náà ni Association of Africa Tradition and Culture. Ẹgbẹ́ yìí ó wà káàkiri gbogbo ilẹ̀ Yorùbá. A sì rẹ́gísítà ẹgbẹ́ náà pẹ̀lú ìjọba àpapọ̀. Ohun tá a máa ń ṣe nínú ẹgbẹ́ yìí òun ni pé kí ni ìwọ mọ̀ nípa ewé àtegbò? Kí ni èmi mọ̀ nípa ewé àtegbò? Tá bá kóra wa jọ, ẹlòmíín wà tó ṣe pé àwọn nǹkan tó yẹ kó wúlò fún nísìn, àwọn bàbá rẹ̀ wọ́n kọ sínú ìwé, òun sì ti sọ ìwé nù. Ẹlòmíín sì wà tó yẹ pé kò jogún ìwé kankan, ṣùgbọ́n ó nífẹ̀ẹ́ sí gbogbo nǹkan tó bá ti jẹ́ nǹkan ìbílẹ̀. Irú àwọn èèyàn báyìí òun la pè láti wá darapọ̀ mọ́ ẹgbẹ́ náà. Ẹgbẹ́ tá wá rẹ́gísítà pẹ̀lú ìjọba àpapọ̀ ni, kì í ṣe ẹgbẹ́ orí social media. Kò dàbí àwọn ẹgbẹ́ orí Facebook tó ṣe pé wọ́n máa polówó jìbìtì lọ́tùn, jìbìtì lósì. Dr. Lékan Sàlámì, ìwọ tó bá mọ̀ ni ò mọ̀. Ó ti pẹ́ lórí social media lórí pé ká máa sọ̀rọ̀ ewé àtegbò. Ẹgbẹ́ tá wá ń dárúkọ yìí kì í ṣe ọ̀rọ̀ orí fóònù lásán. Ẹgbẹ́ náà ó máa ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ ojúkorojú káàkiri gbogbo ilẹ̀ Yorùbá. Tó bá di January 27 nínú oṣù tá a wà yìí, Ìbàdàn òun ni à ń lọ. Ìwọ tó wá ń wo ọ̀rọ̀, ọ̀pọ̀lọpọ̀ tí ń wo ọ̀rọ̀ Dr. Lékan Sàlámì ti pẹ́ pé àbóòtọ́ ni àbí irọ́ ni. Tó bá ṣe pé n tó wà lọ́kàn wọ náà nìyẹn, ẹwọ náà jẹ́ àpàdé ńbàdàn. Ìwọ náà jẹ́ àpàdé ńbàdàn ní January 27 ní ọdún 2024 yìí. Òun náà ni ìpàdé náà. Tó bá wá, ìwọ náà fúnra rẹ ló mọ̀ bóyá irọ́ ni àbóòtọ́. Kí la fẹ́ ṣe nínú ìpàdé náà? Lálákọ̀ọ́kọ́, àwọn oògùn kan wà tí à ń rí lórí social media tó ṣe pé àwọn tán fi síbẹ̀ alákòóbá ni wọ́n. Wọ́n fi síbẹ̀ káwọn èèyàn lè máa pè wọ́n pé ẹjọ̀ mo nídìí kíní kan kó lè máa gbowó lọ́wọ́ àwọn èèyàn ló ṣe fi síbẹ̀. Àwọn oògùn kan wà tán fi sórí social media tí ò possible tó ṣe pé àròsọ lásán ni. Níbi program yìí láti máa mọ gbogbo irú àwọn ọ̀rọ̀ yìí. Àwọn wòlíì yóò wá síbẹ̀, àwọn àfáà ó wá síbẹ̀, bẹ́ẹ̀ ni oníṣègùn ìbílẹ̀ náà yóò wá síbẹ̀ láti lè dá àwọn èèyàn lẹ́kọ̀ọ́ àti sọ fún wa pé kí ni jẹ́ oògùn ìbílẹ̀ gangan. Àǹfààní yóò wà láti lè máa béèrè lọ́wọ́ àwọn èèyàn níbẹ̀ pé ẹjọ́ tí ìṣòro báyìí bá dé, ọgbọ́n wo ni a lè dá sí? Tí wọ́n sì jẹ́ àwọn olóòótọ́, torí pé ọ̀pọ̀lọpọ̀ oníjìbìtì ẹ lè rí wọn lójúkorojú, kódà orúkọ tán ń lò gan kì í ṣe orúkọ wọn. Ṣùgbọ́n nínú ẹgbẹ́ tiwa, orúkọ táwọn èèyàn ń lò orúkọ wọn ni. Ẹ ó mọ àdírẹ́sì wọn, ẹ rí wọn lójúkorojú, òótọ́ ọ̀rọ̀ sì ni wọ́n bá yín sọ. Kì wá ṣe ẹgbẹ́ tán máa ní mówó wá ká bẹ́ẹ̀ ṣe àbí ká kọ̀nẹ́ẹ̀tì ẹmẹ́nì kankan rárá. Ìwọ fúnra ara ẹ ló máa rí bọ́n ṣe ń ṣe. Láti lè darapọ̀ mọ́ ẹgbẹ́ náà kì í ṣe nǹkan tó nira. Ẹ kàn sí Dr. Lékan Sàlámì lórí WhatsApp number wọn pé kí ni account number ẹgbẹ́ náà. Àti registration àti ID card gbogbo ẹ̀ 5,000 naira. Ẹsẹ̀kẹsẹ̀ tẹ́ bá ti san 5,000 naira yìí la máa add yín mọ́ ẹgbẹ́ náà lórí WhatsApp. Tẹ́yìn náà sì máa fi ọkàn bá wa lọ. Ẹ̀yin tí ẹ bá sì fẹ́ kópa nínú program tá sọ pé a fẹ́ ṣe ní January 27, ìyẹn ò dí bóyá èèyàn fẹ́ register láti dọ̀mọ ẹgbẹ́, ìyẹn ò dí lọ́wọ́. Kódà a lè má ráyè registration ní ọjọ́ program náà
torí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló máa ní mo fẹ́ register ṣùgbọ́n mo fẹ́ kó dọjọ́ yẹn. Ó ṣeé ṣe káyè registration má yọ lọ́jọ́ yẹn. Ọ̀tọ̀ ni registration, ọ̀tọ̀ ni pé a fẹ́ ṣe ìdánilẹ́kọ̀ọ́. Ìdánilẹ́kọ̀ọ́ ni ipa tẹ́ ṣẹ́gun ni gbogbo ẹ̀ ni a fẹ́ ṣe ní January 27 ní ìlú Ìbàdàn. Tẹ́ ẹ bá ń bọ̀ ń bẹ̀ láti ibikíbi ẹ gbìyànjú kẹ́ ẹ dé Ìwó road. Tẹ́ ẹ bá ti dé Ìwó road ẹ gbé ọ̀kadà ẹ sọ pé ẹ ń lọ sí Mánàtán. Tẹ́ ẹ bá ti dé Mánàtán ẹ wá sọ fún wọn pé ọ̀kadà Adọ́gba. Tẹ́ bá ti pa Adọ́gba kẹ́ wá sọ fún wọn pé Arise and Shine lẹ ti fẹ́ bọ́lẹ̀. Tẹ́ bá ti bọ́lẹ̀ ní Arise and Shine yẹn ẹ̀yin wá béèrè ilé aláṣẹ, ibẹ̀ ni a wà. Nínú compound yẹn la ti ń ṣe program náà. Tó bá fẹ́ rújú ẹ pè nọ́mbà mi 08028565188. ṣùgbọ́n kẹ́ tó pe nọ́mbà yìí ẹ kọ́kọ́ rìn gẹ́gẹ́ bí mo ṣe ṣàlàyé. Tẹ́ bá dé Arise and Shine tí ò yé yín ẹ pè nọ́mbà mi. Aago 11 àárọ̀ òun ni program náà máa bẹ̀rẹ̀ ní on the 27 ní January nílùú Ìbàdàn. Ìwọ tó bá fẹ́ darapọ̀ mẹ́gbẹ́ láti bó ṣe ń gbọ́ ọ̀rọ̀ mi lọ yìí, ìwọ náà lè darapọ̀ mẹ́gbẹ́ tó bá ti kàn sí mi ní orí WhatsApp pé kí ni account number ẹgbẹ́ náà tá máa sanwó ìwọ ẹgbẹ́ sí. Ẹ wá mọ̀ pé mi ò ní ṣe fídíò kí n má kọ́ wa ní nǹkan kan. Nǹkan kan òun ni mo fẹ́ kọ́ wa. Àwọn kan bi mí pé kí ni àǹfààní téèyàn lè jẹ tó bá darapọ̀ mẹ́gbẹ́. Ọ̀pọ̀lọpọ̀ àǹfààní ló wà nínú ẹgbẹ́ náà. Fún àpẹẹrẹ ètí máa ń sábà sọ fáwọn èèyàn ni pé ìgbà tí wọ́n bá mọ ògùn jẹ̀dí ẹyọ kan tó wá darapọ̀ mẹ́gbẹ́ náà, tí èèyàn bíi 200 tán wá bẹ̀rẹ̀ sí ní sọ ògùn jẹ̀dí, ògùn gbá, ògùn àwo tán bẹ̀rẹ̀ sí ní sọ fún ẹ, ṣorí pé ìwọ náà ti di ẹni tó mọ ògùn púpọ̀. Láwọn nǹkan tó sì jẹ́ original nítorí àwọn tó ń sọ àwọn ta mọ̀ wọ́n lójúkorojú, àwọn ta lè tákù ní pé nǹkan báyìí ó yá ṣe bẹ́ẹ̀ jẹ́ ká rí bóyá ó rí bẹ́ẹ̀. Fún ìdí èyí ọ̀pọ̀lọpọ̀ wọn náà tún mọ̀ pé táwọn bá sọ nǹkan tí ò dáa tí ò rí báwọn ṣe sọ, ó ṣeé ṣe ká yọ àwọn kúrò nínú ẹgbẹ́. Ọ̀pọ̀lọpọ̀ àǹfààní ló wà nínú ẹgbẹ́ náà. Gbogbo ohun tẹ́ bá gbọ́ nínú ẹgbẹ́ náà confirm ni nítorí pé ẹgbẹ́ tó ní ọ̀rọ̀ ìjọba nínú ni. Àti pé ọ̀pọ̀lọpọ̀ tó bá mọ Dr. Lekan Salami láti 2015, 2016, 2017 nínú gúrùpù ìlànà ìṣègùn ìbílẹ̀ lórí Facebook. Á mọ̀ pé òrìṣà bí Ògún kò sí lágbẹ̀dẹ. Iṣẹ́ tí mo wá fẹ́ kọ́ wa lónìí òun ni iṣẹ́ ẹni tó ń wá ọmọṣẹ́. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn òun ló ní ìṣòro yìí. Àwọn náà mọ ìdí táwọn fi ń wá ọmọṣẹ́. Torí táwa bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé kò ní yé ẹni tí kì í ṣe oníṣẹ́ ọwọ́. Ṣùgbọ́n ẹni tó bá jẹ́ oníṣẹ́ ọwọ́ á mọ̀ pé ọmọṣẹ́ lọ́wọ́ yìí kò rọrùn láti rí. Èèyàn tó bá sì ní ọmọṣẹ́ púpọ̀ òun ló mọ iye àǹfààní àti owó tí ó rí níbẹ̀. Téèyàn bá nílò ọmọṣẹ́ farabalẹ̀ kó wá gbọ́ ohun tí mo fẹ́ sọ yìí. Ẹ ká wá gíláàsì mírọ̀ tó ṣe pé àkànrí ni ọ̀pọ̀lọpọ̀ èèyàn ti wò tó ti fọ́. Díẹ̀ náà la nílò nínú ẹ̀. Ẹ ká gún mírọ̀ yìí kó kúnná dáadáa bíi powder. Tó bá ti kúnná dáadáa bíi powder ẹ jẹ́ ká dà sínú ibì kan. Á wá gún ewé kan tá à ń pè ní ewé ògò. Òun náà máa ń pè ní ògò ọmọ ẹlẹ́wùújì. Tá bá ti gún ewé ògò yìí á gún egungun agbárí ẹṣin díẹ̀. Á wá da gbogbo ẹ̀pọ̀ mọ́ra wọn. Á wá gún lọ́ṣẹ. Tá bá ti gún lọ́ṣẹ tán ẹ ká wá gíláàsì mírọ̀ tuntun táwọn èèyàn ò tí ì lò rárá. Ẹ jẹ́ ká wá kó ọṣẹ yìí sẹ́yìn ẹ̀. Tá bá ti fẹ́ lo ọṣẹ yìí ẹ̀yìn mírọ̀ yìí òun ni á ti máa lọ bu ọṣẹ náà. Tá bá ń bù á máa sọ pé orí jígí ò ní burú kó má dàpé wò. Orí ẹṣin ò ní burú kó má di àpésìn. Ògo dé ọmọ ẹlẹ́wùújì. Ọmọṣẹ́ kan ni mo pè kó wá sìn mí, ìgbà ló ń jẹ mi. Pẹ̀lú àṣẹ Ọlọ́run ẹni tó bá fi ọṣẹ yìí wẹ̀ àwọn èèyàn wọ́n máa mú ọmọṣẹ́ wá fún.